tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò nílé lóko lọ́nà lẹ́yìn odi mo kí yín wípé ẹ káalẹ́ ẹ mà káàárọ̀ ẹ mà káàsán etí tẹ́ fi ń gbọ́ mà nídìí bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà ẹ ò wá nílò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ọmọ Yorùbá ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o tàkọ́kọ́ la rí tá à ń sọ ìkejì mìíràn tún rèé o ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn agbésùmọ̀mí wọ́n ti gbàgbóró kan o débi wípé wọ́n ti fẹ́ẹ́ lé ọmọ onílé nílé gan gbogbo ìta máa ń sọ pé orí adé sùta kò í ṣe bíi ti agbésùmọ̀mí o ẹ jẹ́ nǹkan kan gbé yín débẹ̀ àwọn agbésùmọ̀mí ti ba ìlú kan jẹ́ ìtàn pè ní Patigi ìyẹn ní ìpínlẹ̀ Kwara mo fẹ́ lè sọ pé wọ́n ti sọ ìlú náà di ahoro débi wípé kò sí àwọn èèyàn tí ó lè gbé bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn ará ìlú ti jápa fẹ́mi ara wọn kò sẹ́ni fẹ́ kú ẹ jọ ṣé bá a ṣe máa wò rèé ṣé bá a rẹ̀ ṣe máa tẹ̀síwájú rèé tá ò ní rí nǹkan kan ṣe ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú o ẹ jẹ́ á ronú ẹ wo àrà táwọn agbésùmọ̀mí tún dá tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé kò kí ń ṣe Patigi nìkan níbi tó ti máa kọ́kọ́ sọ dáwóró bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé pé wọ́n ti ṣe irú ẹ̀ ní Ìfẹ́lódùn bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe irú ẹ̀ ní Ìfẹ́lódùn tó dẹ̀ jẹ́ pé ó ti di kónílé ó gbélé ó ti di kónílé ó filé gan lẹ̀ ní ibi tó bá tẹ̀ rí lé gbé ni ṣé bá a ṣe máa wá máa wò rèé bẹ́ẹ̀ lọ yàtọ̀ sí Ìfẹ́lódùn baba ńlá ńkọ́ Ṣàgbẹ́ ńkọ́ gbogbo bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé àwọn Fúlàní ti gbà tó jẹ́ pé àwọn Fúlàní ti sọ dáwóró nílẹ̀ Yorùbá gbogbo àwọn agbègbè tó jẹ́ pé ó jẹ́ kí Yorùbá máa ti ṣe Fẹlá gbogbo bẹ̀ pátápátá ni àwọn Fúlàní ti gbàjọba mọ́ wa lọ́wọ́ wọ́n ti gbàjọba mọ́ wa lọ́wọ́ ṣé bá a dẹ̀ ṣe máa wò léléyìí gbogbo ọmọ Yorùbá ẹ tún wo ìpínlẹ̀ Kwara ilé náà sí Patigi rèé o ó ṣe jẹ́ pé bíi Kwara bíi Oǹdó Kwara níbẹ̀ ni wọ́n ti máa ń rọ́wọ́ mú tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé wípé wọ́n ti líìsì àwọn ìpínlẹ̀ tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń balẹ̀ jẹ́ tẹ́ ẹ bá gbàgbé Oǹdó ń bẹ ń bẹ̀ ẹ tún wá wo ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àfi k'Ọlọ́run kó wa yọ ni o ẹ wá mọ pábánbárì tó wà ń bẹ̀ wọ́n á wá sọ ìlú wọ́n á lé àwọn ará ìlú wọ́n á lé wọn kúrò nílùú wọ́n á sọ ìlú yẹn dáwóró tó bá wá yá ṣe ló wá dàbí pé wọ́n á ṣètò wá ní pé kí àwọn ará ìlú yẹn kọ́ wá tó wá lọ mú owó wá kọ́ lọ mú ransom wá tẹ́lẹ̀ la gbọ́ pé wọ́n gba ransom lórí èèyàn kan ṣùgbọ́n nísìnyí agbésùmọ̀mí ti upgrade ẹ̀ wọ́n ti ń gba ransom lórí odidi ìlú Yorùbá ẹ jẹ́ ká ronú o ẹ jẹ́ ká ronú àwọn agbésùmọ̀mí ti wọlé wa ẹ jẹ́ ká ronú ẹ̀yin náà wò ó ti wá di pé kí wọ́n máa gba àbẹ̀tẹ́lẹ̀ àbí ká sọ pé kí wọ́n máa gba ransom ẹjọ́ ṣé wọ́n ká sọ pé wọ́n fẹ́ tú ilẹ̀ rà ni ẹ̀yin náà wò ṣé ká sọ pé wọ́n fẹ́ tú ilẹ̀ rà ni àwọn ará Patigi àwọn agbésùmọ̀mí ti ní kó lọ máa mú mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún wá lọ́nà 100 million naira kí ló dé 100 million naira lórí kí ni lórí ilẹ̀ wọn ni o kò ṣe ilẹ̀ onílẹ̀ o lórí ilẹ̀ wọn ni wọ́n ti ní kó lọ máa mú wá ó ga o ṣé bàdẹ̀ ṣe máa wá wò ó rèé ẹ̀yin ládéládé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí kíní tí ń pọ̀ jù ó ti ń pọ̀ jù gàlégàlé àwọn arábí ti ń pọ̀ jù lé wa lórílẹ̀ wa ẹ dẹ̀ káwọ́ lẹ́rọ̀ ẹ rí nǹkan kan ṣe sí ẹ wo ẹ já ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ já gbọ́n tí àwọn ènìyàn sọ.
nígbà tó sọ pé kán àwọn ará ìlú lọ 100 million wá ń sìn wọ́n ti wá sọ kínní wọ́n ti sọ di business center. Àfi k'Ọlọ́run bá kó wa yọ ni o, àfi k'Ọlọ́run bá kó wa yọ, àfi k'Ọlọ́run bá kó wa yọ. Ẹ̀yin ni ẹ gbọ́ k'Ọlọ́run máa 100 for that matter. Ẹ wo Ọlọ́run nìkan ló lè gba ilẹ̀ Yorùbá nípa ohun tó ń ṣẹlẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni nítorí kò wá fẹ́ yé wa mọ́ o, torí ẹ̀ la ṣe ń pariwo pé ẹ jẹ́ á bọ́, ẹ jẹ́ á gbalẹ̀ wa, ẹ jẹ́ á gba òmìnira wa ká lè rọ́nà lọ. Yorùbá ṣé bá ṣe máa wò rè, ká lè rọ́nà lọ. Èyí tá a ṣẹrú ti tó. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Nílé lóko lọ́nà lẹ́yìn odi ọmọ Yorùbá. Ẹ wò ó bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá ó ní àfi k'Ọlọ́run bá kó ṣàánú wa ni lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí yìí. Àfi k'Ọlọ́run bá ṣàánú wa ni torí a ò ní ẹni tá lè pè ju òun. Torí náà la ṣe ń pariwo gbogbo ọmọ Yorùbá ẹ má fi iná sórí òrùlé sùn. Ẹ má fi iná sórí òrùlé sùn nítorí tá a bá fi iná sórí òrùlé sùn ó ṣeé ṣe kí iná jó ni o. Bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí iná jó ni nítorí pẹ̀lú ohun tí àwọn ará bí ń dánwò ó fi ń yé wa pé wọn ò bá wa mú ní síé, wọn ò bá wa mú ní síé. Torí ẹ̀ la ṣe ń pariwo pé ẹ jẹ́ á bọ́, ẹ jẹ́ á bọ́, ẹ jẹ́ á gba orílẹ̀-èdè wa. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ọ̀kan tún jẹ́ kó yé mi bíbáyìí oníṣẹ́ ẹ fẹ́ gbọ́ ó ṣe jẹ́ pé ilẹ̀ Yorùbá nìkan ni. Kí ló dé àdẹ̀ láwọn ọba aláwọn ládéládé ilẹ̀ Yorùbá tó jẹ́ kí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Ẹ̀yin ládéládé ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ dìde sọ́rọ̀ yìí kó tó kúrò ní ohun tí a ò ní lè control. Ẹ bá wa dìde sí i. Yorùbá nation ti tó láti gbà. Ẹ bá wa gba orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ni èyí tá a ṣẹrú ti tó. Ẹ tún wò oríṣiríṣi ìlú ni wọ́n ti sọ di ahoro owó. Wọ́n tún wá ń fi wọ́n gba owó lórí ilẹ̀ wọn. Ṣé bá ṣe máa tẹ̀síwájú rẹ̀? Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jọba lógún. Ẹ bá wa bó kó lọ fà, ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀ la fi ń kí yín wípé Yorùbá nation òun nìkan ni ọ̀nà tí ó lè gba àwa Yorùbá là lóko ẹrú. Bẹ́ẹ̀ ni la fi ń kí yín pé God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.